àwọn afẹ̀míṣòfò tí wọ́n lé ní Sokoto ti ń dé sílẹ̀ Yorùbá náà. Bóyá ní oore tí gbogbo àwọn ọmọ Nàìjíríà rò pé Donald Trump olórí ilẹ̀ Amẹrika wá ṣe fún Nàìjíríà, bóyá ní oore náà kò fẹ́ já sí oore ẹ̀dẹ báyìí o. Ìdí ni pé lóòótọ́ ni wọ́n sọ bọ́ǹbù lu àwọn afẹ̀míṣòfò tó wà lápá Sokoto tí gbogbo wa sì dunnú sí kinní ọ̀hún. Àmọ́ ìgbẹ̀yìn ọ̀rọ̀ náà jọ pé kò dáa púpọ̀ fọmọ Nàìjíríà o, torí látìgbà tí àwọn ẹni ibi náà ti sá kúrò ní Sokoto, ọṣẹ́ burúkú ló kù tí wọ́n ń ṣe yíká ilẹ̀ Haúsá tí wọ́n sì ń rìn bọ̀ lápá ilẹ̀ Yorùbá tiwa náà, nítorí pé ó jọ pé wọ́n ń wá owó gidigidi, wọ́n ń wá ibùgbé tuntun, wọ́n sì ń wá bí wọn yóò ṣe tún ní àwọn irinṣẹ́ rẹpẹtẹ tí wọ́n bàjẹ́ mọ́ wọn lọ́wọ́. Àwọn ará Amẹ́ríkà tí wọ́n dá ilé yìí sílẹ̀ sì ti lọ. Kó má wàá ṣe pé ohun tí wọ́n ń wá láti ọ̀dọ̀ ìjọba Nàìjíríà ní kí ìjọba Bọ́lá Tinubu kúkú fààyè gbà wọ́n láti tẹ̀dó sí Nàìjíríà, kí wọ́n ní àfi tí àwọn bá wà níbí nìkan ni àwọn lè bá wa lé àwọn afẹ̀míṣòfò wọ̀nyí lọ. Bẹ́ẹ̀ wíwà níbí wọn kò dáa tó fún wa. Wàhálà gidi ni yóò dá sílẹ̀ fún orílẹ̀-èdè yìí lẹ́yìn ọ̀la, bí ẹni tó fẹsẹ̀ ara ẹ̀ rìn wọ inú oko ẹrú ni. Bẹ́ẹ̀ ni ohun tó ṣẹlẹ̀ sí wọn nígbà táwọn ará Amẹ́ríkà yìí wá kò tún kó ìbẹ̀rù sọ́kàn àwọn afẹ̀míṣòfò yìí mọ́. Ó jọ pé wọ́n ti mọ̀ pé yóò tó ọjọ́ mélòó kan kí àwọn èèyàn náà tó tún wá láti ran Nàìjíríà lọ́wọ́. Bí eléyìí bá rí bẹ́ẹ̀, kàkà kí Nàìjíríà bọ́ nínú ìṣòro náà, kíní náà yóò máa le sí i fún wọn ni. Ẹni tó bá fẹ́ ṣe ohun tí Amẹ́ríkà ṣe fún wa yìí yẹ kó ti múra, kó ti mọ̀ pé kì í ṣe pé yóò fi kinní náà tọ́ wa lẹ́nu wò yóò lọ. Ó yẹ kí wọ́n ti mọ̀ pé ibi tí àwọn dúró sí, tí àwọn ti wá ṣe ohun tí wọ́n ṣe yìí, àwọn ò ní jìnnà síbẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ẹ̀kọ́ tó bá sì yẹ ká ní fún àwọn olórí ogun àti ọmọ ogun tiwa náà kí wọ́n fún wọn, kí apá lè ká àwọn afẹ̀míṣòfò tó ń yọ wá lẹ́nu. Àmọ́ ní báyìí, bí ìgbà tí wọ́n kàn wá fi wá sílẹ̀ fún ìyàjẹ, tàbí tí wọ́n túbọ̀ wá tú àṣírí Nàìjíríà pé lóòótọ́ ni apá àwọn ọmọ ogun tiwa kò ká àwọn afẹ̀míṣòfò yìí, àti pé bí a bá dojú kọ wọ́n láti àsìkò yìí di ọdún tó ń bọ̀, tó bá jẹ́ irinṣẹ́ tí a ní náà ni a ní yìí, tó bá sì jẹ́ àwọn ọmọ ogun kan náà tó ń jagun yìí náà ni wọ́n sì wà níbẹ̀, a ò lè mú kinní kan jáde. Nígbà tí àwọn sọ́jà Amẹ́ríkà yìí wá tí wọ́n ju bọ́ǹbù wọn tán, àwọn olú iléeṣẹ́ ológun Nàìjíríà wọ́n kéde pé bí àwọn ti wà ní o, lójoojúmọ́ làwọn ń ṣọ́ ìrìn àti sísálọ àwọn afẹ̀míṣòfò yìí, pàápàá àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ lé ní Sokoto. Àwọn sì rí pé lóòótọ́ ni wọ́n ń sá lọ. Ṣùgbọ́n bó tiẹ̀ jẹ́ pé wọ́n ní àwọn mọ̀ pé wọ́n ń sá lọ, kò sí ìmúra kankan tí wọ́n ṣe sílẹ̀ láti gba àwọn èèyàn àdúgbò ibi tí wọ́n ń sá lọ lọ́wọ́ wọn. Ohun tó sì jẹ́ kí àwọn afẹ̀míṣòfò yìí gbòòrò pátápátá rèé, nítorí bí wọ́n ti ń lọ ni wọ́n ń jà, bẹ́ẹ̀ ni wọ́n sì ń kún àwọn tí wọ́n ti wà nínú aginjù wọ̀nyí tẹ́lẹ̀ lọ́wọ́, tí wọ́n sì ń ti ìpínlẹ̀ kan dé ìpínlẹ̀ míì. Inú igbó ni wọ́n fi ń rin gbogbo ìrìn wọn yìí, torí àwọn ará agbègbè náà máa ń sọ pé àwọn ń rí wọn tí wọ́n ń wọ́ lọ, tí wọn yóò sì máa rìn ní dọ́sìnì, tí àwọn míì yóò sì pé bí 50 sí 100 tí wọn yóò sì múra ìjà burúkú tó jẹ́ kò sẹ́ni tí yóò pàdé wọn lọ́nà tí yóò ní sá lọ. Èyí tó sì le ni pé wọn kì í pàdé àwọn sọ́jà tiwa tàbí àwọn agbófinró kankan lójú ọ̀nà wọn. Èyí sì ń jẹ́ kí ìrìn wọn yá sí ibikíbi tí wọ́n bá fẹ́ lọ. Kò tí ì pé ọ̀sẹ̀ kan tí àwọn ará Amẹ́ríkà wá nígbà tí àwọn àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo dá àwọn ọmọ apààyàn wọ̀nyí dúró. Lára àwọn tí wọ́n fẹ́ wọ ilẹ̀ Yorùbá wá ni. Nígbà tí wọ́n gbá wọn mú tí wọ́n sì fọ̀rọ̀ pò wọ́n nífunpọ̀, ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ti jẹ́wọ́ pé lára àwọn tí àwọn ń bọ̀ láti Sokoto ni, pé bọ́ǹbù àwọn ará Amẹ́ríkà yìí ló tú àwọn jáde. Nígbà tó ń fi àwọn tí wọ́n mú yìí hàn àwọn oníròyìn, àwọn 39, olóyè Adétúndí Adélẹ́yẹ tí í ṣe olórí àwọn àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ náà sọ pé lẹ́yìn tí wọ́n ju bọ́ǹbù lu bùbá àwọn afẹ̀míṣòfò yìí ní Sokoto láwọn wọ̀nyí sá kúrò níbẹ̀ tí wọ́n sì wọ inú aginjù náà ni wọ́n sì bá dé ìpínlẹ̀ Ondo. Bó bá ṣe pé wọn kò gbá wọn mú bẹ́ẹ̀ ni, inú àwọn igbó ilẹ̀ Ìjẹ̀bú àti ti agbègbè ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọn yóò rà sí, tí kò sì ní sí ẹni tí yóò lè yọ wọn jáde. Nínú kí wọ́n wá ibùgbé tiwọn sọ́tọ̀
tàbí kí wọ́n darapọ̀ mọ́ àwọn míì tí wọ́n ti wà níbẹ̀ tẹ́lẹ̀ tí wọn yóò sì bẹ̀rẹ̀ iṣẹ́ ibi wọn lákọ̀tun. èyí tó burú nínú ọ̀rọ̀ yìí ni pé àwọn tí wọ́n mú yìí kì í ṣe pé wọ́n ti mọ àwọn tí wọ́n fẹ́ kó wọn fún, nítorí Adélẹ́yẹ ni ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn yóò dá wọn padà sí ìpínlẹ̀ tí wọ́n ti wá ni. báwo ni wọn yóò ṣe dá wọn padà? tí wọ́n bá sì dá wọn padà, ta ni wọn yóò kó wọn fún? ṣebí wọn yóò kàn tún rá wọ inú àwọn aginjù míì lọ ni? bẹ́ẹ̀ ni kì í ṣe ìpínlẹ̀ Ondo nìkan ni irú eléyìí ti ṣẹlẹ̀ láti ìgbà táwọn ará Amẹ́ríkà yìí ti wá lọ́jọ́ ọdún kérésì gan. bí wọ́n ti fọ́n wọn ká ni àwọn èèyàn náà bẹ̀rẹ̀ sí rìn kiri, wọn kò sì sá lọ sí orílẹ̀-èdè míì ju àárín Nàìjíríà yìí náà lọ, pàápàá àwọn igbó ilẹ̀ Haúsá àti ìpínlẹ̀ gbogbo tó súnmọ́ wọn. àwọn náà ni wọ́n sì ń ṣe ọṣẹ́ oríṣiríṣi káàkiri báyìí o. èyí tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Niger lọ́sẹ̀ yìí nìkan ni àwọn èèyàn ń pariwo yìí, nítorí kinní náà burú jù ni. èèyàn bíi 40 ni wọ́n sọ pé wọ́n ti kú báyìí, bẹ́ẹ̀ wọn kò tí ì rí àwọn òkú míì ni. kò sì sẹ́ni tó lè sọ pàtó iye àwọn tí wọ́n jí kó lọ. ní ọjọ́ àbámẹ́ta sátidé yìí ni lọ́jọ́ 3 oṣù kínní ọdún tuntun, àwọn ìjọba ìbílẹ̀ 2 ni wọ́n ti ṣòro ní ìpínlẹ̀ Niger yìí, ìyẹn ìjọba ìbílẹ̀ Agwara àti Bọ̀gú. èyí tó sì ya gbogbo etí tó ń gbọ́ lẹ́nu jùlọ ni pé ọ̀sán gangan làwọn afẹ̀míṣòfò yìí dé. ọ̀sán gangan ni wọ́n fi ṣe gbogbo aburú tí wọ́n ṣe nílùú náà. kò sẹ́nìkan tí yóò sọ pé òun rí bẹ́ẹ̀ rí, torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ òru ni wọ́n fi máa ń ṣe iṣẹ́ wọn. àmọ́ nítorí pé àwọn ẹrùnbí náà pọ̀ tó jẹ́ wọ́n ń rọ́ kiri ni, tó jẹ́ àwọn tí wọ́n lé láti Sókótó yìí tí wọ́n sì ń wá ibùgbé tí wọ́n fẹ́ gbé ni, wọ́n kọlu àwọn ìlú náà, wọ́n sì múra láti tú wọn kí wọ́n lè rí ibi tí wọn yóò máa gbé ni, kí wọ́n sì gba owó lọ́wọ́ ìjọba àtàwọn aráàlú lórí àwọn tí wọ́n bá jí kó lọ. àwọn ọlọ́pàá Niger fúnra wọn sọ pé láti inú aginjù tó wà lágbègbè Kábé ni wọ́n ti jáde tí wọ́n kọlu abúlé Kazuwandaji nítòsí Kábé yìí. alukoro àwọn ọlọ́pàá níbẹ̀ Wàsíù Abíọ́dún ní níbi aago 4 ìrọ̀lẹ́ ni wọ́n bẹ̀rẹ̀ ogun wọn o. wọ́n sì jagun náà níbẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí kò sẹ́nìkan tó lè dá wọn dúró, nítorí abúlé náà jì sí gbòòrò. akéde àwọn ọlọ́pàá yìí ní bí èèyàn bíi 30 ló kú, àmọ́ àwọn aráàlú tí kinní ọ̀hún ṣẹlẹ̀ sí ní àwọn tó kú lé ní 40 dáadáa o. lẹ́yìn náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kó àti ọkùnrin àti obìnrin àti ọmọdé àti àgbà tí wọ́n rọ́ gbogbo wọn wọ inú igbó lọ. lọ́jọ́ àbámẹ́ta yìí nìkan nìyẹn o. bẹ́ẹ̀ lóru ọjọ́ sátidé yìí kan náà làwọn afẹ̀míṣòfò míì tí wọ́n tún jáde láti inú ìgbẹ́ lọ́ọ́ pa àwọn èèyàn 7 ní abúlé Bong ní ìpínlẹ̀ Plateau, tí wọ́n sì tún jí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kó lọ. kò tí ì sẹ́ni tó gbúròó àwọn rárá. bẹ́ẹ̀ ni kì í ṣe àwọn ìpínlẹ̀ yìí nìkan ni wọ́n ti ń ṣe ìjàmbá yìí mọ́. bí wọ́n ti ń ṣe ní Kogi ni wọ́n ń ṣe ní Kwara. àwọn ibi tó sì súnmọ́ ilẹ̀ Yorùbá jù ni wọ̀nyẹn. lóòótọ́ o, èyí tó ṣẹlẹ̀ ní Niger yìí, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sáré pàṣẹ pẹ̀lú ìbínú. ó ní kí gbogbo àwọn agbófinró dìde wì, kí mínísítà ètò ààbò sì ṣáájú wọn, kí wọ́n rí i pé wọ́n lé àwọn afẹ̀míṣòfò yìí, kí wọ́n lé wọn, kí wọ́n bá wọn, kí wọ́n sì ṣà wọ́n níkọ̀ọ̀kan. bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ gba àwọn tí wọ́n jí kó lọ yìí padà ní kíákíá, tí ẹnìkankan ò sì gbọ́dọ̀ kú nínú wọn. àmọ́ bí ọmọ kékeré bá ké wá láti ojú oorun tó ta gìrì, tí ìyá ẹ̀ bẹ̀rẹ̀ sí í pọ̀fọ̀, sáwá ọmọ mi, bí wọ́n bá lé ọ kí o lé wọn, bí wọ́n bá lù ọ kí o lù wọ́n, ṣé bí ẹni tọ́mọ náà bá lè mú ni yóò dúró dè lójú oorun. ó jọ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí mà le jù bẹ́ẹ̀ lọ. ààrẹ pàápàá sì mọ̀ bẹ́ẹ̀. àwọn ìkọlù ojoojúmọ́ yìí tó sì dàbí pé kinní náà mú ọwọ́ líle gan dání ju ti tẹ́lẹ̀ lọ, láwọn míì ṣe ń sọ pé ṣé kìí ṣe pé àwọn ará Amẹ́ríkà yìí wá dákún ìṣòro wa ni. torí bí wọ́n bá kọlu Sókótó nìkan tí wọ́n bá lọ, tàbí tó bá jẹ́ bí wọn yóò ti máa wá ní ìdákúrekúrèé tí wọn yóò máa kọlu àdúgbò kọ̀ọ̀kan tí wọn yóò máa lọ, kinní náà kò lè mú ìròyìn ayọ̀ ọlọ́jọ́ pípẹ́ wá fún wa. torí bí wọ́n bá ti ń lé wọn níbì kan ni wọn yóò máa bọ́ síbòmíì, kò sí lè pẹ́ tí wọn yóò fi kárí gbogbo Nàìjíríà. bẹ́ẹ̀ ni ìwà ìjínigbé, ìpààyàn, ìfẹ̀míṣòfò yìí yóò sì máa lọ ní gbogbo ibi tí wọ́n bá dé ni. Dàpọ̀ Abíọ́dún, gómìnà ìpínlẹ̀ Ògùn, ẹni tó tún jẹ́ òun ni olórí ẹgbẹ́ àwọn gómìnà ilẹ̀ Yorùbá, ti kí àwọn ará Niger pé wọ́n pẹ̀lẹ́, pé Ọlọ́run ò tún ní jẹ́ kárírù ẹ̀ mọ́ o.
ó sì sọ pé gbogbo àwọn gómìnà ilẹ̀ Yorùbá pátá ló ń bá wọn dárò ohun tó ṣẹlẹ̀ sí wọn torí ohun tó ṣẹlẹ̀ náà kì í ṣe ohun tó dáa. Àmọ́ àwọn èèyàn ní ọ̀rọ̀ náà kì í ṣe ọ̀rọ̀ ìkíni nìkan o, nígbà tó jẹ́ gbogbo èèyàn ti mọ̀ pé ilẹ̀ Yorùbá làwọn èèyàn náà ń darí sí báyìí, kí gbogbo àwọn gómìnà yìí dìde kíákíá ni o, kí wọ́n sì mọ ọ̀nà láti dáàbò bo ilẹ̀ Yorùbá ni. Àbí níbi tí ọ̀rọ̀ yìí tún já sí yìí, kí la wá fẹ́ ṣe báyìí o? Ohun tí àwọn onílàákàyè àárín ìlú ń béèrè gan-an nìyẹn. Ọláyíwọlá alága ló ń yẹ ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tó ti Sókótó wá yìí wò, tó sì ń ṣe àkọsílẹ̀ fún ibùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.